oríire ńlá rèé o fún Tani Olohun Abdulazeez Adégbọlá gbajúmọ̀ oníṣẹ̀ṣe tó ṣẹ̀ṣẹ̀ gba ẹ̀bùn mọ́tò tuntun mọ́tò ọlọ́yẹ́ tuntun jíìpù SUV tuntun látọ̀dọ̀ Ọba Ìlà Foundation. Ọba Ìlà Foundation yìí máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú Ifá Solutions. Tẹ́ bá rántí pé ọjọ́ mélòó kan sẹ́yìn Tani Olohun tó ń face defamation charges láti ọ̀dọ̀ àwọn Muslim individuals pàápàá Afa Habib Labaji ni wọ́n ti grant ní bail báyìí. Wọ́n ti grant Tani Olohun ní bail by the Kwara State Chief Magistrate Court ní Ìlọrin after 91 days oṣù mẹ́ta gbáko. Òun ló mọ ohun tójú ẹ̀ máa ti rí o. Abálájọ tí Ọlọ́run ṣe bá ṣe tó fi rí nǹkan tí wọ́n ń pè ní consolation gift. Consolation lélẹ́yìí jẹ́ fún ọ. Gẹ́gẹ́ bí ohun tí àwọn Ọba Ìlà Foundation yẹn sọ, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oore báyìí náà làwọn ń ṣe táwọn ran àwọn ènìyàn lọ́wọ́ pé ṣùgbọ́n àwọn ò kí ń polówó ẹ̀. Àmọ́ ní báyìí tí ti Ọlọ́run tó ṣẹlẹ̀ yìí wọ́n decide láti polongo ẹ̀ síta káwọn èèyàn náà lè mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe náà wọ́n ran ara wọn lọ́wọ́. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti sọ oríṣiríṣi nígbà tí arákùnrin yẹn wà lẹ́wọ̀n pé ṣèwọ́n tó gbọ́ wọn lóògùn ni, ṣèwọ́n ní wọ́n ní igbá kan ni, kí ló dé tí wọ́n yọ kúrò lẹ́wọ̀n, kí ló dé tí wọ́n ṣe báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. During court appearance nígbà tí Tani Olohun máa gba tó máa grant bail ó bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ látọ̀dọ̀ àwọn Islamic scholars àti global Muslim community, gbogbo Muslim àgbáyé, pé ẹ má bínú o fún àwọn negative videos tí òun máa ń post lórí social media. Ó bẹ̀ wọ́n pé kó má bínú, and as a result of that, following a bail application, wọ́n set bail Tani Olohun at 2 million naira pẹ̀lú 3 sureties. Àwọn èèyàn mẹ́ta tó dúró fún tí àwọn náà sì gbọ́dọ̀ san 2 million naira. Welcome to Crossblog X TV. Remember to like, share and follow us. Jágbọ́ ohun tí àwọn representative Ọba Ìlà Foundation sọ lórí oore bàǹtàbàǹtà tí wọ́n ṣe fún Tani Olohun. Eléyìí ó lágbára díẹ̀, ó jẹ́ ohun tó dáa. Good news ni o, nítorí pé wọ́n support arákùnrin yìí. Bẹ́ẹ̀ ni oore ńlá rèé. Ọlọ́run ò jẹ́ ó jẹ̀yà yìí lásán. Ẹ jágbọ́ ohun tí wọ́n sọ. Ohun tí a wò kì í ṣe pé ẹ lọ sí inú ìsémọ́ tí wọ́n gbé yín sí pé ẹ ṣẹ̀ṣẹ̀ jáde ní ọkọ̀ yìí fi jẹ́ títí mú. Ṣùgbọ́n ọ̀rọ̀ ṣẹ̀ṣe ẹ mú lọ́kùnkúndùn, ẹ tún jáde. A rò yí pé àwọn kan ti sọ wípé wọ́n ó yí padà kúrò nínú ẹ̀sìn tó wà. Kò ní ṣe mọ́, wọ́n ti fowó tán. Kò ní ṣèṣe mọ́, wọ́n lè fowó tán, wọ́n lè fi gbogbo ẹ̀ tán. Ẹ gbà irú bẹ́ẹ̀ ò lè ṣẹlẹ̀ sí yín. Lóòótọ́ àwọn kan sọ wípé Tani Olohun tó bá jẹ́ pé ìṣẹ̀ṣe lẹ́gbẹ̀ẹ́yàn tó bá kò ṣe kúrò ńbẹ̀, kò ṣe lo ẹgbẹ́, kò ṣe lo àjàbò, gbogbo nǹkan pátápátá ló wà nínú kádàrá. Ọjọ́ tí wọ́n sọ ifá wọn tó bí wọn fún mi ni mo rí ifá yẹn nínú ẹ̀ pé arákùnrin yìí ọ̀rọ̀ ẹjọ́ ó ṣẹlẹ̀ nínú pípi ẹ̀sìn síra wọn dẹ̀ ni. Ṣùgbọ́n bí ifá bá fẹ́ sọ̀rọ̀ òwe ni ó fi sọ. Ẹlẹ́ẹ̀kejì a rí wípé wọ́n kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́, ó wà nínú odù ifá tó bí. So nígbà tí fádé ti sọ bẹ́ẹ̀, àwọn fúnra wọn ti mọ̀ pé nǹkan yìí máa ṣẹlẹ̀, kì í ṣe wípé bóyá torí bí ó ṣẹlẹ̀ lọ́nà eléyìí yóò ṣẹlẹ̀ lọ́nà míì. Ṣùgbọ́n ẹbọ àtètùtù ni pé kó má pọ̀ ju agbára lọ. Ṣùgbọ́n gbogbo àkókò yẹn náà wọn ò sọ wípé wọn ò ṣẹ̀ṣẹ̀ ṣe o. Ọ̀rọ̀ rẹ o, àwọn kan ní àṣeṣà ká báyé àwọn kan jẹ́ àní kì í ṣe pé à ń báyé jẹ́, kì í ṣe pé à ń báyé jẹ́. Lóòótọ́ lódodo bàbá yìí èèyàn Olódùmarè ni, ìránṣẹ́ Olódùmarè tòótọ́ ni. Nítorí pé tó bá jẹ́ pé àwọn míì ni kò ní jáde. Mo rí fídíò kan lánàá pé wọ́n ti lọ bẹ̀bẹ̀ o, wọ́n ti lọ ṣe kinní kan. Ẹ máa gbọ́, ilé ayé tá a wà yìí èèyàn ń wọ̀rẹ́ kọ̀rẹ́ ni, èèyàn ń wọ̀tákọ̀tá. Nǹkan kan wà tá à ń pè lẹ́ṣẹ̀. Bá a bá fẹ́ bá àyàn jà pé ẹni ìjọta wa àbí ẹni ìṣàbùrú sí wa, à sọ fún pé lágbájá o, ṣọ́ra ẹ o, nǹkan báyìí ló ń ṣe tí ò dáa. Tá a bá wá wọ́nu ẹ̀ tí ò gbọ́, à sá fún. Tó bá wá sì ń gbé ìgbésẹ̀ láti ṣàbùrú sí wa, nǹkan tá a máa ṣe ni pé ó ti dọwọ́ ìjà nìyẹn.
ṣùgbọ́n bàbá yìí nǹkan ẹyọ kan tí wọ́n ṣe wọ́n sọ̀rọ̀ nípa ti ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ní ọ̀rọ̀ òdì ni wọ́n sọ sí àwọn yẹn àgbà pé àṣẹ. kò sẹ́ni tí ò kì í sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn yìí náà ti sọ ọ̀rọ̀ tó ju bẹ́ẹ̀ lọ sí wa rí tó ṣèwájú a sì torí ẹ̀ gbé wọn lọ sí àtìmọ́lé àbí ilé ẹjọ́. ṣé ká máa gbéra wa ni. ṣùgbọ́n bá a ṣe wá ṣe ilé báyìí a ti mọ̀ wípé a lè máa gbé ara wa èdè ní òye so ìdí nìyí tá a fi lè tọrọ àforíjì pé ẹ má bínú o lọ́dọ̀ tèmi ni o ẹ má bínú o a mọ̀ pé nǹkan yẹn máa ń dùn yàn tó bẹ́ẹ̀ débi pé wọ́n á gbé èèyàn ẹ̀yin náà bá má ti sọ sí wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n tó bá béèrè pé ká lọ mú evidence wa eléyìí tí wọ́n ti sọ sẹ́yìn ibo ọ̀pọ̀lọpọ̀ ti máa delete. So now síwájú sí àní sọ̀rọ̀ òdì sí yín ẹ̀yin náà máa sọ̀rọ̀ òdì sí wa. tó fún díẹ̀ yìí bàbá yìí ó tọ́ sí nǹkan tá a wá ṣe fún tó tún kéré bẹ́ẹ̀ ni kí Olódùmarè kó ṣe àlékún oore fún yín. consolation gift lèmi máa pe irú nǹkan tí wọ́n ṣe fún Tani Olohun yìí. Ọlọ́run òjò jẹ̀yà yẹn lásán bẹ́ẹ̀ ni dájúdájú Ọlọ́run ti rí inú ẹ̀ pé kò ń ṣe pé bóyá ó mọ̀ọ́mọ̀ máa ṣe bẹ́ẹ̀ láti fi bú àwọn ẹlẹ́sìn kejì. Kí lè ròyìn lórí gift tuntun tí Tani Olohun gbà yìí? Like, share and follow us.